èèyàn ló ní gift tiẹ̀. ẹ ti bá mi lónú wọn ọ̀dẹ̀ ní ok ẹ má fi. mo kàn rò pé ẹ máa dá sí sókí ni o. so nǹkan ilé mi ni tó jẹ́ number 1 ọ̀rẹ́ mi wà tó jẹ́ number 1 nǹkan tó ń dá wà láàmú tá a fi mẹ́nu bà wọ́n. ok mo máa sọ kankan ẹlòmíì ò torí Ọlọ́run kírun ṣùgbọ́n tẹ́lòmíì ò bá kírun ara máa ró toró ti yúùsì mọ́ bó ṣe máa ń pẹ́ǹtì yẹn èbí tí mo sọ mi ò lè má kírun mi ò kí fẹ́ anybody mo bí pàdùn àti mbàsí fúnra mi yóò sè. so mùsùlùmí ni yín. pẹ̀lú amótútù darí náà wọ́n láwọn ọmọ mi jẹ́. ok ẹ má wọlé mo ṣàlùbẹ̀ yẹn fàyà Christian látàárọ̀. inú Christian nìkan. ẹbí sọ èmi tẹ̀ ṣe ń bọ̀ torí pé fàyà àwọn àfáà yẹn. nínú Islam ló bá yí jẹ́ ju àwọn gangan first criminal tèmi mọ́. àwọn ni first criminal. ẹ jẹ́ sọ àwọn kan fún yín. bàbá mú yín èmi ò ní dá sí o èmi tọ́ba máa wá lu díẹ̀ mi wá ṣépè fún yín ni o. wọ́n mọ ibi ẹgbẹ́ ní tí mo kó tó di díẹ̀ kì í sàkáǹtì kan lèmi ní ìyẹn wà special fún mi tí mo sí fún nìyẹn. mo máa ń sọ lórí ilẹ̀ wèrè ẹ̀yẹ lọ́rọ̀ àwọn tó wà lọ́run láìkọ́ kà lọ́kọ́ pé wọ́n lágbájá láti USA yóò fún gba àwọn tí ń bá sọ̀rọ̀ lẹ̀ gbọ́dọ̀ adá tó jí láti USA mẹ́sẹ̀gì mi ní WhatsApp màá tẹ̀ yín ò ní gbẹ́ láyé yín ni. sẹ́mọ̀ lóòótọ́ lọ́pọ̀lọpọ̀ wọn máa ń sọ òótọ́ ọ̀rọ̀ táyà nìkan eléyìí òótọ́ lórí kò sọ kọ́ fà. ṣé kí n dúró báyẹn nítorí mo rí pé ẹ ti táyà mi ti pé. bọ́dé ẹni ọlá ẹni sùúrù ṣé Islam fi àyè gba pé kẹ́ máa ríran. ẹni sùúrù. ó ní gbogbo jìbìtì ló bá dé. ẹni sùúrù a ṣì ń bọ̀ ẹ máa dẹ́kẹ̀ sọ̀rọ̀ Mr. Eniola Mr. Báyé ti fẹ́. ṣé ti jẹun yó. kí Báyé ti fẹ́ káàbọ̀. ẹ lọ sọ kálẹ̀. ohun yẹn rẹ́bẹ̀rẹ̀ pé wọ́n kàn fọwọ́ ra yín gbàyà ní ẹgbóhùn sókè. àǹtí humanity ẹ̀jẹ̀ bá fọwọ́ ra wọn lẹ́yìn. ṣe rí mo gbádùn ètò látàárọ̀ bó ṣe rí ọ̀rọ̀ tẹ́ bá rí bí gbogbo wa ṣe máa ń sọ̀rọ̀ ó dàbẹ́ ni pé ọ̀rọ̀ tèmi náà máa ń sọ ó dà pé Mr. Eniola bó ṣe ń dùn àwọn náà nù. hello. what famous mi rọwọ́ ẹ̀ jẹ́ kí n rí jẹ́ kí n tiẹ̀ gbọ́ gbà ó gbà ó wọ́n gbọ́ yín. bó ṣe ń lọ gbogbo ló ń gbọ́ yín láti àmì nìyẹn o. sẹ́rí gbogbo one country yìí scam tó máa ń pè kan ní scam religion nickname. ẹ má lo keyword yẹn ẹ lo jìbìtì ẹ jọ. ká lo jìbìtì sẹ́rí jìbìtì ní gbogbo because most àwọn elders. ó pọ̀ wọ́n lọ fún ṣé mi gbọ́ kú ẹ̀ mo gbọ́ yín. most àwọn elders wa ní religion tó fi mọ́ oníṣẹ̀ṣe ní mùsùlùmí ní christianity ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta yányán lọ́kọ̀ àgbákò bá wa Nàìjíríà yìí tí èsì àgbákò díẹ̀ o wọ́n dààmú wa èsì díẹ̀ o èèyàn tí ò níṣẹ́ lápá kò ní kankan tí ń ṣe tó wá gbé mọ́tò wá bá wàáfà tí wàáfà wá ń ṣàdúrà fún ǹjẹ́ ṣé wàáfà tọ bó ló ṣe rí mọ́tò yẹn sábà tó wá yẹn pé àáfà tọ bó ló ṣe rí mọ́tò sábà pé àfúnmọ́ ẹ pé kò yẹ kóun gba mọ́tò yẹn because tẹ bá wọ àwọn tàná àwọn wọn máa ń tọpinpin bó ló ṣe lówó lẹ́ẹ̀dì rí babaláṣẹ́ rí akẹ́mọ́ sọ gbogbo ẹ̀ náà ni kì í ṣe pé gbogbo wọn yẹ́nyẹ́ náà ya wèrè ìmí ìbẹ́nu àwọn àfa yẹn ẹ rí i pé kó o tó gbé nǹkan fún ní wo òun ò fẹ́ because ó ti mọ̀ pé ìwọ tó ò níṣẹ́ ò ní kankan o kà déédé gbé mọ́tò wá ó ti mọ̀ pé ó lè ní. babaláwo míì náà dàṣẹ one man tó ń ṣe prógráàmù yìí pásítọ̀ kan bẹ tó máa ṣe prógráàmù tó lọ sílé bàbá oníṣẹ̀ṣe kan pásítọ̀ yìí délé bàbá oníṣẹ̀ṣe yẹn ó rí i pé kò sí kankan nú ẹ̀ ó dẹ̀ rí i pé ìgbà tó ń bi bàbá oníṣẹ̀ṣe yẹn pé kí lòun gbé sínú bíi bàbá yẹn fi yé pé yẹ̀pẹ̀ ni ibi tó ti bú gan ni yẹ̀pẹ̀ ibi tó bù ní. gẹ́gẹ́ mọ̀ yẹn ó rí iná bọ̀tí tí wọ́n ya pásítọ̀ yẹn lẹ́nu pé ìwọ tó rí iná báyìí. ọba Solomoni ni. ọba Solomon bínú ilé rẹ ṣe rí. bàbá yẹn kọ́ fún àbàjẹ́. kán mọ́ wàá rí nǹkan nínú ilé rẹ yìí ipa bàbá yẹn kò sí tẹ̀mí rí bẹ́ẹ̀ pé bàbá yẹn rí pé gbogbo kinní tóun bá ṣe òun ò ní lẹ́yìn ni bàbá yẹn fi ra wà jẹ́ kóun mọ rí ntọ́lọ́ ní kóun rí i ṣẹ́mọ̀ irú wọn yẹn sì wà but àwọn tí ò rí nǹkan kan tó ṣe pé ó purọ́ àwọn wọn mọ ṣe rí
àwọn wọn ríran wọn kan lu mọ́tò. ìṣòro tẹ́ rí àwọn ni wọ́n máa da ìṣòro yẹn sínú ayé yẹn because ẹlòmíín bẹ nísìn wọ́n ti ní iṣẹ́ burúkú yẹn lọ́wọ́ ní tí báìbù wà fún wa àti Quran àwọn ìwé méjèèjì yẹn fún kókànlé tún ayé wa ṣe ni bàbá wa ṣe ń mu àwọn amúbí ẹni pé kíní yìí o ọ̀tá wa ló jẹ́ o but àwọn tá a wá gbọ́kànlé pé wọ́n lè tún ayé wa ṣe yìí táwọn olóṣèlú kódà gọ́fúnà pírẹsidẹ́ǹtì gbogbo wọn náà gbọ́kànlé wọn àwọn gẹ́gẹ́ fúnra tẹ́ bá rí kí lórúkọ máa yìí náà Òṣómọlẹ̀ ẹ̀rí pé ó fi ń yé wọn pé àwọn pásítọ̀ yìí àwọn àáfàá yìí àwọn gan ló lè tán ń dààmú wa àwọn náà ní pọ́blẹ́mù fún wa tán bá níta ló dá léèwé lẹ́jù láyé nísìn tí àgbá kò ń ṣe wá bí iléèwé ẹ lọ wo iléèwé wọn iléèwé tẹ pẹ́ mọ́ ọjọ́ tó ṣe pọ́ mọ́ ọjọ́ ló ṣe wàhálà tán fowó dá tí wọ́n pásítọ̀ wá jókòó tì í wá tún sọ pé owó skul àwọn táwọn ọmọ ìjọ ṣe wàhálà rẹ̀ kọ́ owó rẹ̀ tún wá wọ́n ju owó skul jọba lọ ẹ lọ wo táwọn àfáà náà skul kọ́mọ ní Islamic skul. ẹ̀kọ́ Saudi lọ́wọ́ bẹ̀rù jẹ́ kó wọ́n àtẹ̀kọ́ Egypt. ọmọ gbọ́ kankan ní ọmọ fẹ́ gbọ́ kúrà lásán káwa ẹ wá wo iye burúkú owó tí wọ́n ń gbà lówó skul pé kọ́ ọmọ kàn lé lẹ́ẹ̀ni pé ọmọ fẹ́ di mùsùlùmí ẹ wá ń fi kinní yẹn jà wá lólè wọ́n máa sọ fún yàn nílùú táwa wà yìí tí ẹ bá sọ fún yín pé èèlò ni gọ́vnà wa ń gbà fún owó skul bá ṣe ní ìjọba rí rádaràda yìí ẹ lọ béèrè pé gọ́ọ̀mẹ̀ntì skul ní Kwara State ẹ lọ béèrè pé lónìí is 500 naira 500 naira ní school fees bọ́tá lọ wọ àwọn wèrè tán láwọn kọ́ Islamic school ní private àti public. ní public school 500 naira lọ́mọ wọ́n tún fún wèé bọ́tá àwọn pípù yìí náà jẹ́ kárí ká ìjọba yìí ò gbogbo sì máa pariwo ìjọba yìí ò dáa ẹ wá lọ school tí àwọn làwọn máa fẹ́ wọlé nísìn owó iléèwé wípé ó fẹ́ ọmọ kan fún ọmọ rẹ lọ sí Islamic school owó iléèwé rẹ bẹ̀rẹ̀ bí i 20,000 upward sí 500 naira ṣé rí èmi máa ń sọ kínní kan ọ̀la pé bóyá àwọn ìjọba wa wọn ò kàn tí ì mọ problem wa ni òṣìṣẹ́ ìjọba tó wáyé pé mo jẹ́ gọ́fìnà ni ìfi yọ òṣìṣẹ́ ìjọba tó o bá ti mú ọmọ rẹ wá sí skul ìjọba gbàgbé ò lè ríṣẹ́ ìjọba. tí ó bá yẹ pé mi ò to me tó o bá ti mú because àwọn òṣìṣẹ́ ìjọba èmi náà máa ń rí wọn mo máa ń rí wọn bóyá wọ́n ń sàṣì wọn ni because àǹfààní tó yẹ kẹ́ ẹ jẹ́ kí ìjọba ló yẹ kó mọ̀ jàǹfààní ẹ̀yin ẹ fẹ́ jẹ́ kí ìjọba kẹ́kẹ́ tiẹ̀ jàǹfààní tí àfi àwọn aráàta sẹ́mọ̀ tí gbogbo kìíní bá ń yé wa nílùú pé ibi tí problem wa ti ń kọ̀ọ̀kan ni ibi tí wàhálà wa ti ń wá ni orí àwọn ọmọ ìlú orí wọn mọ̀ pé ẹ̀yin pípù yìí ò lè níyìn ó lè gidi ní ẹ̀kan scam ẹ̀kan ń lù wá jìbìtì ni ẹ mọ̀ gbogbo kìíní yẹn tẹ́ bá wò tí bá wo program MC gbà mí inú mi máa ń dùn because ó sọ free inú rẹ̀ ká n ti ń ṣe ọ́ problem tóun tá à ń fèsì nǹkan di sẹ́ni mo máa ń sọ fún yàn gọ́ọ̀mẹ̀ntì wọn ò jẹ́ sọ̀rọ̀ wa wàhálà gọ́ọ̀mẹ̀ntì ló simple jù but àwa tí gọ́ọ̀mẹ̀ntì ta. ẹ máa sọ bẹ́ẹ̀ mọ́ o. yín sọ díẹ̀ fún yín ṣé báwa náà wá ń bá wípé ẹ dìbò fún wa ẹ ṣe kinní kan ẹ ṣe gbá ẹ ṣàwo gbogbo ẹni tí ó sì bá jẹ gọ́ọ̀nà lé wa lórí tí ó jẹ kinní ṣe owó ní ó fowó tàn wá ni. báyé ti fẹ́ wọn ti decide ìwà ẹnu ò lè kó ní wọ́n fi ń dá wàrú ẹ̀sìn náà dẹ́ lò. ẹ máa gbọ́ ìwọ tí o bá fẹ́ darí mi jẹ́ ohun tó fẹ́ fowó rẹ kọ́kọ́ ṣe ná ṣé àwa bí wọ́n pé ó yá kọ́kọ́ lè ṣe fún wa káàtì ẹ̀ wọ́ bóyá o tiẹ̀ gbúdù bọ́tà àní bí wọ́n àwọn àfáà tán bá ti gbé mọ́tò lé wọn lọ́wọ́ pásítọ̀ tán ti gbé mọ́tò lé wọn lọ́wọ́ ibẹ̀ láriwo ti bẹ̀rẹ̀ ok ẹ máa wo especially àwa Yorùbá ẹ máa wo gbà tí Tinubu fẹ́ di president àrò ń pé Yorùbá ni Tinubu mọ́ o but selfish interest ipe kémi lè jàǹfààní rẹ̀ kélé náà lè jàǹfààní rẹ̀ á ní Tinubu kò dáa Tinubu èèyàn bú ni Tinubu ṣé bí ọmọ Yorùbá ẹ lọ wo gbogbo àwọn èèyàn tó kó sípò lónìí mọ́sí Yorùbá kọ́ ni but káwá ní kí ni Tinubu yẹn mọ̀ wọlé báwa Yorùbá tún ṣe wà ákàtún mọ̀ lè tẹ́lẹ̀ ní pé ìjọba àbá ti mọ̀ ká dìbò fún Tinubu yìí o àbá ti mọ̀ ká ṣe gbáyé àti dìbò fún tán ǹjẹ́ kí ni problem wa problem wa yẹn àfi ká àwọn lórí àwọn tó jó lórí ìjọba yìí tó jó lórí ẹ̀sìn àwọn ni ẹ bá wa bẹ̀ ká má ṣe jákujàku pẹ̀lú àwọn ọmọ ọmọ ká má gbà wá mọ́ tí wọn bá ti gbà wá mọ́ ìlú yóò ní fọkànbalẹ̀ Jésù èso ọmọ Nàìjíríà ànábì èso ọmọ Nàìjíríà they are from outside mo máa ń dùn mí pé Jésù Kristi táwọn sọ yìí gan ọmọ ọdún mélòó ni just 33 years
ànábì nǹkan. ànábì ọmọ ọdún mélòó ni 60 something years but tábà wo ní sìn ọmọ ọdún Jésù mélòó lánàbì bá sùn. kò bímọ kankan a ṣe ń pariwo rẹ̀ èmi àti yín ṣe ń pariwo Jésù yẹn hello wọ́n ń gbọ́ yín. ẹni ọmọ ọdún mélòó lánàbì bá sùn. hello hello ṣé ń gbọ́. ànábì ọmọ kan ló sin ànábì náà. ọmọ ọdún mélòó ni ànábì bá sùn. hello ló mọ́. nẹ́tíwọ̀kì ọ̀dọ́ yín ló fẹ́ ló ti gbé rẹ́ẹ̀dì wá. mo lọ́mọ ọdún mélòó lánàbì bá sùn. hello ṣe ń gbọ́ mi. à ń gbọ́ yín à ń gbọ́ yín. nẹ́tíwọ̀kì ọ̀dọ́ yín ní báyìí ti fẹ́. ọmọ ọdún mélòó ni ànábì. ọmọ ọdún mélòó ni ànábì bá sùn. ọmọ ẹ máa gbọ́ ẹ ní sùúrù ọ̀rọ̀ ọmọ ọdún mélòó ni ànábì bá sùn kọ́ ṣé kò yí the problem of interview sọ náà nìyí the problem tá à ń fèsì náà nìyẹn ṣé kò yí. ọmọ kan tẹ sọ ló jẹ́ kí n sọ ẹni Jésù ọlọ́mọ tàbí nǹkan ni ẹ ṣe sùúrù ẹ̀dẹ̀ tún ní 33 years ẹ̀dẹ̀ ní Jésù ò bímọ fine òótọ́ ọ̀rọ̀ ni òun lè kí n máa béèrè pé ọmọ ọdún mélòó lànàbì bá sùn. but ẹ máa wá gbọ́ mi sẹ́ ẹ máa gbọ́ mi. ẹ kọ́kọ́ dáhùn yẹn náà ẹ ti dáhùn ánsà yẹn kẹ́ tó proceed. ọmọ ọdún mélòó ni ànábì bá sùn. ṣé mo mọ iye ọmọ ọdún tó bá sùn. ọmọ ọdún mélòó ni Aisha nígbà tó bá sùn ọmọ ọdún mélòó lòun fúnra nígbà tó bá Aisha sùn. gbogbo yìí tán sọ yẹn ò kàn mí ẹja sọ yẹn. tó bá jẹ́ pé yẹn ò kàn yín ọ̀rọ̀ Jésù náà ò bímọ ò yẹ kó kàn yín náà. èyí sọ fún yín àmúbà olórí tànàbì náà ṣẹ́ni tá a bá ń túlù ṣe tá a bá fẹ́ túlù ṣe ẹ jẹ́ ká lọ bí reality Jésù ò bímọ ok but ìwà rẹ̀ èmi àti yẹn ń pariwo rẹ̀ lónìí to now ànábì yìí kálò náà bímọ ànábì tiẹ̀ wá bímọ bọ́tọ́ ọmọbìnrin ẹyọ ọ̀kan ló fi sílẹ̀ láyé bọ́tọ́ ọmọbìnrin ẹyọ ọ̀kan yìí káwá ní nílẹ̀ Yorùbá ti wá mọ̀ sọ́kà tí ó tó bá ti láròlé o ò lè ṣe kinní kan ìgbà àwo bọ́tọ́ ọmọ rẹ̀ yìí náà ò pẹ́ tó náà tún fi kú but this àwọn méjèèjì nísìn èmi àti yín a sì ń pariwo wọn dòní. ẹ tí ì sọ ẹyọ kan tó kù ń bẹ a ní ọmọ Aisha tó bá sùn lọ́mọ ọdún mẹ́sàn-án tó fi yẹn náà lẹ́sà ayé láì bímọ ẹ̀ sọ̀rọ̀ lórí ìyẹn ẹ ti sọ di Jésù tó ẹ̀ sọ ti bọ́mọ̀ tán ẹ sọ yẹn náà tán ẹ kẹsẹ̀ járí ẹ̀. bàbá ṣé ẹ gbọ́ mi wọ́n bá ní ànábì bá ọmọdún ó bá Aisha sùn bóyá àwọn àfáà mi lè lé ọmọ ọdún mẹ́sàn-án. ọmọ ọdún mẹ́sàn-án ni wọ́n lè ní ó fẹ́ lọ́mọ ọdún mẹ́fà ó dẹ̀ bá sọ lọ́mọ ọdún mẹ́sàn-án. ṣé ẹ gbọ́ mi ẹni sùúrù ẹ mọ̀ ní wọ́n lè ní ṣé kò yé. mùsùlùmí tètè fúnra mi mo kéwú mo lè fún yín níbi tẹ́tí máa kà á. tẹ alukurani ló sọ. aṣáájú ẹni sùúrù ẹjọ́ wọn sọ. àdìtì ló sọ gbogbo ọ̀rọ̀ nǹkan tá lè wú tí mọ̀ọ́mọ̀ fi gbé ayé ẹ̀ ṣe inú àdìtì ló wà. ìta fi sọ fún ẹ máa gbọ́ mi ìta mọ́ sọ fún yín náà nìyẹn most àwọn àfáà mi wọ́n takò àdìtì. ẹni sùúrù ẹni most ẹ ṣe sùúrù ẹni kan máa sọ fún yín mùsùlùmí ni èmi fúnra ara mi mo kéwú dáadáa ẹ má sọ pé nǹkan tẹ́ sọ fún yín nìyẹn ẹ ti get nǹkan tẹ́mi àti yín jọ mọ̀ ni nǹkan tó bá ti mú yín àdìtì tó bá ti kọ́ ló bẹ́ẹ̀ mọ̀ọ́mọ̀ ṣe nǹkan tí ò dá ẹ máa lẹ́ẹ̀ tako ni ẹ máa ló dọ̀ yìí. aṣíwájú ẹ mọ gbọ́ mi ṣẹ́rí Mohammed ó lè ṣe nǹkan míì kó dáa Mohammed ó lè ṣe nǹkan míì tí ò dáa ènìyàn ni ẹ gbọ́ mi ènìyàn nítorí pèlè ènìyàn ó yàtọ̀ sí Olúwa o ènìyàn kò sí èèyàn lè ṣàṣìṣe ṣé kò yé ìgbà míì ń bẹ bọ̀tẹ́ni tẹ́ bá sọ yìí bí kò bá ṣiṣẹ́ lọ́mọ ọdún mẹ́sàn-án tó bá sùn àṣìṣe ló fẹ́ lọ́mọ ọdún mẹ́fà. lọ́dọ̀ tiwa Yorùbá ń bì nílẹ̀ Yorùbá dáná bí bàbá ńlá rẹ̀ dáa kó wá lóun bọ́ ọmọ ọdún mẹ́fà sùn. wọ́n ń ṣe kọ́nà àwọn Haúsá ti ṣe àwọn mùsùlùmí Haúsá ń ṣe. iṣẹ́ Haúsá gbọ́ mùsùlùmí Haúsá kankan ò ṣe ọ̀rọ̀ tá à ń sọ ẹ jẹ́ kí wọ́n ṣàlàyé this one à ń sọ̀rọ̀ ń pa nǹkan tó ń da country yìí òun là ń sọ̀rọ̀ ń pa religion. bọ̀dà music ẹni sùn nǹkan tí wọ́n sọ ń bẹ̀ tó bá kú sọ̀rọ̀ Jésù straight nǹkan tó ń sọ ń bẹ̀ pé Jésù ò níyàwó kò bímọ ló jẹ́ kí èmi náà lọ síbi tí mo lọ ẹni wọ́n ti sọ̀rọ̀ látàrọ̀ ẹnìkan kò dá sí. aṣíwájú ẹ máa nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. ẹ máa gbọ́ ṣe tí ẹ bá fẹ́ gbé àpẹẹrẹ wa ẹni sùúrù èyí ò gbà mò ń sọ àwọn méjì ipa tí wọ́n gbé tí ó di pé mi àti yín wá ń sá tẹ̀lé wọn lónìí. wọ́n bí wọ́n sì wá ní darí. àbí òkè kí wọ́n brain wash wa báyẹn náà sẹ́ ẹ wò ní sí ẹ máa gbọ́ mi sẹ́ mo ní Jésù òbí mọ ní pé kò níyàwó but ṣé dáadáa kọ́ ló ṣe tó fi di pé mi àti yín pariwo rẹ̀ lónìí. ok yẹ mo ti gẹ́tì ẹ máa sọ̀rọ̀ lọ. àbí Mohammed náà ṣé dáadáa kọ́ ló ṣe tá a fi ń pariwo rẹ̀ lónìí but gbogbo wa bí ẹ ṣe wáyé nísìn kí ni dáadáa tiwa táwa ṣe kalẹ̀ fáwọn ọmọ wa
because àwọn ọmọ yẹn nísìn àwọn ọ̀la wa nísìn láti àwọn kàtẹ́ láwọn bàbá ti wá nísìn bóyá wọ́n ṣe mistake ni sáwọn náà sótú yẹ ká mọ̀ ṣe mistake káwọn ọmọ ẹ̀mọ́ wa jẹ̀yà lọ báyìí. báyìí ti fẹ́ ẹjọ́ sẹ́ lè rántí dáadáa tí mo gbé síwájú nǹkan tí mi náà fẹ́ béèrè nìyẹn. òun náà mo ní ṣẹ́ẹ́dì èèyàn méjì wà ọ̀tọ̀ọ̀tọ̀ Jésù pẹ̀lú nǹkan tá à ń kà ní Báíbù Jésù ṣe dáadáa nínú tí Mùhámọ́dù kò ṣe dáadáa kankan. èmi ò ẹ jẹ́ kí n sọ nǹkan tó ṣe tó dáa àwọn sọ kó ṣe nǹkan tó dáa ẹ jẹ́ kí n sọ ẹ jẹ́ kí Fáyé ti fẹ́ bàbá wa Báyé ti fẹ́ sọ. nínú Àlùkùránì Jésù ẹ lọ bí ànábì bẹ́ẹ̀mi àti ń ṣe ágì lórí Christian and Muslim ẹ lọ wo bóòlù ànábì ṣe ròyìn Jésù Allah ànábì bóòlù ṣe ròyìn rẹ̀ fún wa nínú Àlùkùránì ó ròyìn ẹ̀ débi pé kódà mo fẹ́ lè sọ pé ibi tó gbé Jésù sí gan ó ju báwa ṣe ń pè lọ. pààrọ̀ jàre ló fi sọ pé wọn kọ Jésù má gbélé bù. kí ni ànábì ṣe tó dáa kí ni ànábì ṣe tó dáa because èmi fẹ́ learn. ẹ máa gbọ́ mi níta ànábì ṣe tó dáa fẹ́mi nísìn bẹ́ẹ̀ mi ṣe wáyé bẹ́ẹ̀ mi ṣe ń bá yín sọ̀rọ̀ yín nísìn. ó ṣe fẹ́ yín o fún gbogbo wa fún gbogbo àgbáyé. ẹ jẹ́ wọ́n sọ̀rọ̀ ẹ jọ ẹ ti bí wọn ẹ jẹ́ àgbọ̀ bí wọ́n ti gbé kalẹ̀. tẹ́rí wọ́n bá ní kí lànàbì ṣe tó dáa fẹ́mi nísìn èmi ò sọ kí n kọ́kọ́ mú ibi tí Sòrókọ ti kọ́kọ́ wá Nàìjíríà tá a tẹ̀lé wà nẹ́bù náà ẹ máa gbọ́ mi ṣẹ́rí ọba àlú. kí lànàbì ṣe tó dáa ni ẹ bá wa sọ ẹ jọ ẹ má yà lọ́rọ̀ Nàìjíríà. ẹ ní oṣù sẹ́fẹ̀yìn lẹ́bù. ẹ kálẹ̀ everybody ṣẹ́rí oníkálukú ní the way bó ṣe believe in his own religion. tẹ bá ní kí wọ́n sọ pé kí ni ànábì ṣe ó ní àwọn nǹkan tó ń àwọn lè sọ pé ànábì ṣe dáadáa báyìí tẹ bá dẹ̀ béèrè lọ́wọ́ Christian pé kí ni Jésù ṣe Christian náà sọ fún mi pé Jésù ṣe àwọn dáadáa báyìí but nǹkan tẹ́mi bá ní pé à ń sọ̀rọ̀ nípa kí ni religion ẹ̀sìn kí ni nǹkan tó ti ṣe fún wa ní ti dáadáa àtàbúrò kí ni position tá a wà yìí àwọn olórí ìjọ wa àwọn ni wọ́n kó wa síbi tá a wà yìí both Muslim and Christian àti babaláwo ṣé ń gbọ́ mi mo máa ń sọ kankan fún èèyàn kan mo ní ìgbàgbọ́ èèyàn ọkàn yan ni kò dìgbà tí n bá lọ sí mọ́sálásí kò dẹ̀ dìgbà tí n bá lọ church ìgbàgbọ́ mi ọkàn mi ni that's what God want to check but lẹ́ni àwọn àfà àti pásítọ̀ wọ́n ti jẹ́ ká àti kúrò nílànà títọ́ Ọlọ́run Ọba pẹ̀lú àwọn nǹkan tí wọ́n ti gbì sí wa lọ́kàn. ẹ máa rí àfà tí wọ́n bá orí èèyàn lọ́wọ́ ẹ máa rí pásítọ̀ tí wọ́n bá orí èèyàn lọ́wọ́ ẹ máa rí babaláwo tí wọ́n bá pa èèyàn lọ́wọ́ ẹni àwọn tàdé ń sọ yìí lọ́ máa dúró wájú wa lọ́ máa ní má ṣe báyìí àwọn gangan náà dẹ̀ ń bá ìyàwó oníyàwó sùn. àwọn ni politician máa lọ bá politician àfáà fi wọn lọ́kàn balẹ̀ pastor àfi wọn lọ́kàn balẹ̀ pé kọ́ máa wọrí gbogbo nǹkan táwọn tó bá máa gbà làwọn máa fi fún yóò wọlé tó máa ti gbówó lọ fún wọn àwọn àfáà àti pastor wọn rántí pé ìyà ń jẹ aráàlú mọ́ àwọn ni wọ́n máa kéde wọn pé wọ́n ń ṣe dáadáa ẹ bá wa ṣàdúrà fún ẹ máa ṣàdúrà fún wọ́n dẹ̀ gbàgbé pé àwọn ń ṣe èké sọ́lọ́hun ibi tá a bára wa dé àwọn olórí ìjọ wa àwọn ni wọ́n dàrú tí wọ́n ṣe ń bẹ̀ ó ju táwọn politician ṣe lọ ẹ mọ̀ pé ní yìí olè ni òun ló ń bá ìlú jẹ́ àpamọ́ ọlọ́mọjayé ẹ̀yin náà lẹ́tún sì máa pe àwọn ìjọ àwọn èèyàn ẹ bá mi ṣàdúrà fún kó lè wọlé ìdìbò tó ń bọ̀ yẹn kó wọlé ẹ dẹ̀ ti gbàgbé àwọn nǹkan tó ti ṣe sẹ́yìn mo ń gbọ́ yín sà. ẹjọ ṣe rí gbogbo àlàyé yẹn àwọn ọ̀dà sáǹdì bọ̀ wọ́n ní bàbá ìfẹ́ sọ tánà bí sí ẹ̀jẹ̀ wọ́n sọ. ọ̀yà kí wọ́n sọ. ọ̀dẹ̀ ń screen record mo ṣì máa ń ṣí ẹ̀ sórí Facebook gbogbo àwọn fídíò tí mo máa ń ṣe sórí YouTube. ẹ má bínú o Mr. Eniola ẹ̀yin lè má rí tánà bí sí o. ẹ ṣàlàyé ní ẹ sọ kí a sà ẹ jọ ẹ máa gbọ́ ní time púpọ̀ ẹ ní sùúrù
ẹ̀ ń bi wípé kí lànàbì ṣe kò yí tí bá ní mọ́ tẹnu mọ́ tànàbì sí àkànmọ́ January la wà 2025 ṣé kò yí situation Nàìjíríà ní ẹja fèsì kí lànàbì ṣe ó ti ẹ bá wo tí bàbá yìí sọ nísìn tí mò ń bá yín ìtẹ̀mí gẹ́gẹ́ bá yín bọ́ sórí ẹ̀ ó ti yàtọ̀ sí ìtẹ́ tó fẹ́ mọ dálẹ̀ lọ́wọ́ sí máa ní mo fẹ́ fẹ́ ẹ bèrè lọ́wọ́ mi pé kí ni Jésù ṣe màá sọ fún yín pé ó lajú afọ́jú ó jí òkú dìde ó rẹ́ni tí àgbàláyò ẹni sùúrù sà ṣe rí bàbá báyìí ti fẹ́ ibi ẹ̀yin lẹ so ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mọ́ra yín lẹ́sẹ̀ ṣá ká ní pé ẹ ti sọ̀rọ̀ yín straight tẹ́ẹ̀tẹ́ẹ̀ ta mọ́ ìkọ̀kan nu wọn pé ẹnìkan ṣe dáadáa ẹnìkan ò ṣe dáadáa ẹ̀yin lè sọ pé dáadáa tí Muhammed ṣe pẹ̀lú ìtí Jésù ṣe ẹni sùúrù sà ẹni sùúrù sà ẹni sùúrù sà ẹ̀yin lè sọ wípé dáadáa tí Muhammed ṣe àti tí Jésù ṣe òun ló jẹ́ ká lè máa rẹ́fẹ́rẹ́nsì sí wọn dì sí ibẹ̀ lẹ́ti sọ̀rọ̀ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ síra yín lẹ́sẹ̀ sà wípé dáadáa tí àwọn ẹni yìí ṣe náà dẹ̀ fi ń bi yín wípé dáadáa wo ni Jésù ṣe dáadáa wo ni Muhammed ṣe àwọn wá sọ fún yín sí pé tẹ́ ẹ bá béèrè lọ́wọ́ tàwọn torí ẹ̀yin lẹ́ti rẹ́fẹ́rẹ́nsì ẹ̀ pé dáadáa wo ni Jésù ṣe àwọn máa rí sọ ṣùgbọ́n dáadáa wo ni Muhammed ṣe ẹ bá ti má sọ ọ̀rọ̀ lọ sí ibi àwọn méjèèjì ẹ̀ka fèsì nǹkan tó ń ṣẹlẹ̀ ńlẹ̀ Nàìjíríà ráúráú ibẹ̀ yẹn lẹ̀ bá ti ṣe sà. ẹ mọ tó dé humanity ẹ mọ tó dé tẹ̀rí téèyàn bá fẹ́ sọ̀rọ̀ tẹ́ bá fẹ́ sọ̀rọ̀. báyìí ti fẹ́ ẹjọ́ ẹ má bínú bá kẹ́ ẹ lè kó pọ̀ mo rí pé bí mo ṣe ń bí yín ẹ fẹ́ mọ́rọ̀ lọ bòmí lògé wò pé pọ́ìntì ni ẹlẹ́jà fi ẹsẹ̀ gbẹ̀tàn bá tẹ́ ẹ bá rí dífẹ́ǹdì fún sẹ́rí tí wọ́n fi parọ́ fáwọn èèyàn kọ̀ọ̀kan lágbóolé la fẹ́ tàn mọ́lẹ̀ sí ní gbangba mo wá rí pé èyí tó ń dífẹ́ǹdì ẹ̀ ní public pé tí wọ́n ń ṣe tá a fi ń tẹ̀lé wọn meanwhile kò sí ẹni sùúrù gbogbo nǹkan tí mo gbé ń pa ànábì jọ ti bí mi wọ́n ní ni èmi ò fojú rí nǹkan ẹ̀kan báyìí tó ṣe ọ̀rọ̀ yẹn ló bí tí àwọn kan fi sọ pé ìyàtọ̀ tí Jésù yàtọ̀ ní pé. àwọn tó sọ pé ti Jésù náà the same thing sí. ìyàtọ̀ wà bẹ́ẹ̀. a gbọ́ nínú ìtàn ni. ṣe bẹ́ẹ̀ tẹ̀ sí gbọ́ ẹni sùúrù ẹ̀kọ́ ẹ̀ríkà ẹ jẹ́ káwọn náà mú ìtọ́gbọ́tọ̀ ríkà jáde. Very good. inú mi dùn fún tẹ̀sán ṣe rí ibi táwa ń lọ ni pé agbọ́ ti Jésù ó jẹ́ bẹ́ẹ̀ kò jẹ́ bẹ́ẹ̀ mi ò tiẹ̀ wọ́rì nígbà tí ètí gbọ́ pé tí ò bá ti ṣẹ̀ sí Jésù mẹ́ lọ pa wọ́n àwọn tí ò bá ti ṣẹ̀ sí mẹ́ lọ pa wọ́n ló jẹ́ kí gbogbo owó rí fáṣí kò bí Islam wà nìyẹn 2 ni pé a rí pé àwọn ni wọ́n gbé ọ̀lẹ kí èèmọ̀ fẹ́ jẹun níbi tí ò tí àwọn kan tó kọ́ ọ̀lú wa lèmi sọ o àwọn kan tánàbì tí wọ́n fọ́kọ ànábì ṣe ń lu wa torí ìrìn ànábì rì ní tí wọ́n fọ́kọ ànábì ṣe tí ìlú wa fi bàjẹ́ ni pé wọ́n jẹ́ kí gbogbo ọmọ ẹ̀dùn máa retí oúnjẹ níbi tá a ṣiṣẹ́ sí everybody wá mírèkù ni ló bí orí gígé ìyẹn náà tù ẹ wá tún kí n ṣàlàyé nǹkan fún yín à ń ka pé pásítọ̀ àfa babaláwo lọ́ba Nàìjíríà jẹ́ ìtí mi fi mẹ́sìn babaláwo mọ́ ń sọ fún yín lónìí babaláwo tó lè jẹ́ láburú náà wà o but kẹ́ ẹ tó rí 5% yóò pẹ́ yìí sì fún yín evidence ìgbà tí wọ́n mú ẹ̀sìn àjòjì dé lódì tí ọ̀pọ̀lọpọ̀ àwọn babaláwo mi náà ń sá sínú ẹ̀sìn yẹn tí wọ́n rí pé àwọn kan ti fi ń lu jìbìtì làwọn náà fi ń lù ní ìtàn àgbọ́njú bá ní pé tápàdàgbà bá hùwà bàjẹ́ wọn ò sì gbà fún wọn ló fi jẹ́ kí tẹ̀mí bá hùwà bí ló bí tẹ̀mí bá hùwà kàtà bá mú lọ station ọlọ́pàá ó yọ okùn bẹ́lí okùn ṣòkòtò rẹ àti bẹ́ẹ̀tì rẹ kó má bàa pokùnso nílẹ̀ Yorùbá a ní tìjú tẹ̀mí bá hùwà burú tílẹ̀ bá ti ka mọ́ ẹlòmíì ò lè bínú para rẹ̀ wọn ò ní tápàdàgbà bá hùwà bàjẹ́ wọn máa ń sígbà fún wọn ni so àwọn nǹkan àti láwọn nǹkan tó ń gáàdì wa tí ẹ̀rù fi máa ń bà àwọn èèyàn láti ṣiṣẹ́ ibi kì í ṣe pé ó ṣiṣẹ́ ibi ò sí o bọ̀ kò pọ̀ tó ìsìn torí wọn ò ní pé ká fi ìdájọ́ lẹ̀ di ọjọ́ ìgbéga àlùkè àmọ́ wọn lẹ́nu kan àwọn ní ẹbọ láṣìírí ànábì ní ẹbọ ráyín láṣìírí míwà ẹni tẹ́bí ń pa ẹni tó nídìí rẹ̀ wọ́ ẹni tí ò lásọ ní ẹni kẹsẹ́ ẹ má wà bàjẹ́ tú láṣìírí kó lè jẹ́ tìjú fún ẹlòmíì kó má bàa ṣe tó gbogbo àwọn pálára tí ẹ fi wá sí ẹ mú wá nìyẹn ló jẹ́ kí n máa bí pé nígbà tẹ́yìn náà tó wá ń sọ thank you for the gift tẹ́yìn náà tó wá ń sọ pé dáadáa tó ṣe la fi ń tẹ̀lé wọn la fi ní kẹ́ ẹ mú dáadáa yẹn wá tó yọrọ tí wọ́n ti pa fún wa tá a rí náà rí nìyẹn èyí tó tún wá kó ni pé àwọn tó tún mẹ́sìn wá fáwọn àwọn máa ń gbalẹ̀ gbogbo ibi tí wọ́n bá dé ni tẹ́mọ̀lẹ̀ ti lè gbalẹ̀ báyìí wọ́n ba ìlú yẹn jẹ́ kanlẹ̀ ni gbogbo wọn ń rẹ́pù ọmọ kékeré ń kò sí tó lè ṣẹlẹ̀ láyé wọ́n lè wà ní Al-Qur'ani ànábì kan lẹ́fi jọ ẹ wá wo wáàsí tí wọ́n máa ń ṣe every year lọ́dọọdún tí wọ́n lọ́dún àwẹ̀ ètò ìkówójọ ní fáwọn àfáà tí wọ́n mọ̀ pé ètò ìkówójọ ní fáwọn àwẹ̀ tá à ń gbà bá a ṣe gbàwẹ̀ tó Nàìjíríà ká ní lóòótọ́ láwẹ̀ yẹn ṣiṣẹ́ kò yẹ kí àjẹ wa mọ́ nílùú ẹ̀ wá àwọn tó jó lórí ẹ̀sìn kówójọ tí wọ́n ń fi ọdún àwẹ̀ kówójọ ní now ẹ máa mú wáàsí wa every year wáàsí tẹ́ ìgbọ̀rí
tó bá tún sáré lọ́dún ẹ̀ gbọ́ wá sí tẹ́ gbọ́ rí sínú ìwé ẹyọ kan inú textbook ẹyọ kan náà lẹ ti ń rí gbogbo ẹ̀ àbí tuntun ni tí wọn ò dẹ̀ ṣe bẹ́ẹ̀ Saudi so tó bá sọ pé àwọn tọ́lọ́ ń pè wá lóòótọ́ wọn sáwọn tọ́lọ́ ń pè táwọn náà ti ródòdó tí wọn ò lè sọ àjọmọ́ rọ́bìsì wọn pọ̀ ni torí pé kí ni gbogbo apáta la lẹ́bùn àfẹn tí ò bá mú ẹ̀bùn tọ́lọ́ fún ẹni tí ò bá sáwárí ara rẹ̀. ẹ wò ó ṣe láwọn tó ń lè bún comment section yẹn fi wọ́n lẹ̀ ẹ má block anybody ẹ̀ dẹ̀ má mú ọtí. ẹ ṣe gan ni ẹ jọ̀ọ́ mo fẹ́ hàdí nǹkan mọ́ kí n tó máa lọ ẹ ò ní pé ṣe rọrọ tí mo sọ lẹ́ẹ̀kan yẹn aṣíwájú nípa àwọn kìrìsìtẹ́nì àti mùsùlùmí mi ò fi wọn ń bọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ o mi ò fi bú anybody o nǹkan tí mo kàn rí níbẹ̀ ni mo sọ ṣe rí christian ni mí mo mọ bíbélì gan jésù kó tó wá sáyé wọ́n ti máa ń rán àwọn prophet tó ń fi àmì òróró yàn bíi for instance samuel tán rán sí saul ṣe rí gbogbo àwọn yẹn wọ́n máa ń jí iṣẹ́ láti fi vindicate àwọn èèyàn táwọn èèyàn jọba lé lórí. lénìí tí ẹ bá ní pé nígbà tí Jésù ti wá tó ti lọ ó ti sọ wípé bó jẹ́ àmì agbára ìfọ̀dẹ̀fọ̀ gbogbo èèyàn ló máa wá sópin a ti gbà pé gbogbo nǹkan tó ń sọ lénìí pé Ọlọ́run pé èèyàn kò sẹ́ni tọ́lọ́run ò pé o Ọlọ́run pé ẹni because wọ́n lè defend ẹ̀ pé olóòótọ́ Ọlọ́run ló pè wọ́n ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ wípé kò sí ẹni tọ́lọ́run ò pè àfẹni tí ò dáhùn because ó ti wà nínú bíbélì pé kẹ́ ẹ máa wàásù ìrìn kẹ́ ẹ máa kéde Jésù tàbí kẹ́ ẹ máa sọ̀rọ̀ nípa ìjọba ọ̀run ṣùgbọ́n nǹkan kan ni mo fẹ́ kẹ́ ẹ understand ni pé kò sí ẹni kankan tọ́lọ́run ń pè face to face báyìí ẹni tó bá sọ wípé fún àpẹẹrẹ ẹ̀sìn kí n bí ọmọ kó lọ síwájú pásítọ̀ kan kó lọ kúnlẹ̀ kó ló ń gbàdúrà fún un mo lè torí ẹ̀ kí n kọ ọmọ yẹn sílẹ̀ torí pé wọ́n gbé ẹnu tiẹ̀ fún alágbàfọ̀ o lè pe Ọlọ́run ẹ ní kọ̀rọ̀ adé lónìí gbangba o lè sọ o lè pe orí ẹ o lè even bí mo ṣe wà ń sìn mi ò kí ń gbàdúrà ìdí ni pé Ọlọ́run tó ràn oòrùn lásìkò ẹ tó ràn òjò lásìkò ẹ tó mú wíńtà wá tó mú sọ́mà wá tí òsùn tó ń ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe definitely ó gbọ́n jù mí lọ mọ nǹkan tí mo fẹ́ ju èmi gangan lọ so bí mi bá tiẹ̀ béèrè nǹkan kan eléyìí tọ́lọ́run ti fún mi ó ti tó láti fi máa yan Ọlọ́run lógo pé ó ṣe ó fún mi lọ́pọlọ tí mo tiẹ̀ lè ronú because èmi ni màá jẹ́ the last person tí mo á lọ síwájú pásítọ̀ kan pé kó gbàdúrà fún mi fún kíni nígbà tẹ́mi náà ní ẹnu òun náà èèyàn ni mí tó bá lọ́lọ́run pé òun wàhálà tiẹ̀ Ọlọ́run pè mí náà so kò sí ẹnì kankan mi ò ní bú èèyàn pé ẹnìkan ò dáa ṣùgbọ́n mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé nǹkan tán fi ń jẹun because nígbà tí Jésù Kristi fẹ́ rán àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ jáde ó ní kán má mú nǹkan kan lọ́wọ́ Jésù Kristi wá sáyé kò di olọ́rọ̀ kò di olówó ó tún jẹ́ ká mọ̀ wípé ó ṣòro fún ọlọ́rọ̀ láti jọ wọ ìjọba ọ̀run ju kí ẹṣin kó wọ ojú abẹ́rẹ́ so definitely ọlọ́rọ̀ ẹni tó bá gba Ọlọ́run gbọ́ gangan kò ní á fẹ́ràn ara ẹ̀ gẹ́gẹ́ bí ọmọlàkejì ẹ̀ definitely kò ní ní 10,000 naira lákàùntì ní Nàìjíríà níbi tí ọ̀pọ̀lọpọ̀ ti ní 1,000 lákàùntì definitely bí ìlú òyìnbó ń sìn chọ́ọ̀chì ẹ lè lọ sí chọ́ọ̀chì kí chọ́ọ̀chì wọ owó tó wà lákàùntì chọ́ọ̀chì because àwọn èèyàn kankan tó ń jó olówó wọ́n máa ń fi fún chọ́ọ̀chì ní wọ́n máa ń fi chọ́ọ̀chì ní irú àná sìn wọ́n sì pé owó ọ̀ṣọ́ọ̀ṣì èmi náà gba 20 pound wọ́n tún pé ráìsì wọ́n gbé very good church ilé ìgbọ́ charity very good náà fi ń ṣe very good nǹkan tí mò ń sọ nìyẹn so tí ó bá jẹ́ pé mi ń sìn tí ó bá jẹ́ pé mo lẹ́rìí ọkàn èmi lẹ́rìí ọkàn mi ò lè dá church sílẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé mi ò lẹ́rìí ọkàn tí mo bá dá church sílẹ̀ church owó tí mo bá gbà ní ọwọ́ anybody mi ò ní mú kankan bẹ̀ èmi gangan ni mo máa tálákà jù because màá tún fi owó ti tèmi gan màá tún fi help àwọn èèyàn ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ kẹ́ understand lẹ́nìí ni wípé àwọn people tán pera àwọn pastor mi ò tiẹ̀ kì í fẹ́ gbọ́ Ọlọ́run ẹnìkan bẹ́ẹ̀ Ọlọ́run Orímọládé Ọlọ́run kinní kan Ọlọ́run gbogbo wa ni anybody even Jésù gan sọ ó ní nǹkan tí mo ṣe ó ní ẹni tó bá gbàgbé gbọ́ láṣẹ jù bẹ́ẹ̀ lọ ẹni tó ń sìnkì lórí omi tó rìn nígbà tó rí Jésù ní kó máa tó rìn tó sìn Jésù jẹ́ kó mọ̀ pé ìgbàgbọ́ ẹ̀ ni ò tó so definitely bẹ́ẹ̀ mi ṣe believe ni pé gbogbo wa tá a wá sáyé ni Ọlọ́run ti fi ìmísí sí láti ní ọpọlọ láti mọ nǹkan tó yẹ kó ṣe
kò kí ń ṣe èmi tẹ́yìn bá sọ pé àwọn àràbù wọ́n gbọ́n jù wá lọ mi ní doubt ẹ̀ òyìnbó gbọ́n jù àràbù lọ mi ní doubt ẹ̀ ṣùgbọ́n àwa náà ó níbi tí ọgbọ́n tiwa wà tó jẹ́ pé àdé ń lò ó tó jẹ́ pé tiwa gan tún supersede àwọn ẹlòmíì fún àpẹẹrẹ iṣẹ́ ìwòsàn a lè ṣe bíbélì ò ní ká lọ bá pásítọ̀ náà fún ìwòsàn kò ní ká lọ bá anybody because bóun ṣe máa sick tó máa lọ tọ́jú ara ẹ̀ ń lo òyìnbó kò ní mo tó bá gbómi kan fún mi tó ní kí n mú no bíbélì jẹ́ ká mọ̀ wípé kò sẹ́ni tí ara ẹ̀ ò yá tí ò ní ṣe lákàlàkà tó alábẹ́ lọ yorùbá wa náà dẹ̀ ti sọ so definitely tẹ́ ẹnìkan bá ní ọpọlọ ifá divination yẹn wọ bí sáyẹ́ǹsì ni ẹni tó ní ẹ̀bùn ẹ̀ ó lè wò ẹ́ sàn definitely ó lè lọ bá fún ìwòsàn ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn tán gbé wá fún wa ó yẹ ká yiri ẹ̀ wò pé òkè àwọn tó gbé nǹkan yìí wá gan báwo náà ṣe ń practice ẹ̀ because wọ́n gbà tẹ́nìkan bá sọ pé òun pastor lénìí tó ń tẹnu ẹ̀ ń jó belebelebelebele tó ń sọ fún yẹn pé God ọlọ́run tó ń fi bible yẹn manipulate ọpọlọ ẹ bẹ́ẹ̀ ni wípé ẹjọ́ kan tí Ananias àti Sàfírà aya ẹ̀ tó ń parọ́ lọ́kì nìkan wọ́n ṣubú lulẹ̀ wọ́n kú wọ́n sì bẹ́ẹ̀ ní fóun gangan wọn ó tó kù sí láti fi ṣàwòrán yé sà. ẹ ṣe gan ni even wọ́n mi so nǹkan tẹ̀mí fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni wípé tẹ́nìkan bá ń sọ nǹkan kan fún wa ẹ jẹ́ ká máa yẹ̀ wò dáadáa ẹ̀sìn àti jẹ́ ló jẹ́ ká gbé ní orí nílùú tiwa yẹn tó bá ṣẹlẹ̀ wípé ìjọba ń ṣe nǹkan tó yẹ kán ṣe definitely gbogbo nǹkan yẹn gan ti sún everybody because ẹni tó ń lọ bí iṣẹ́ tí ò ráyè tiẹ̀ ìwọ gangan fúnra ẹ tó ò bá ṣiṣẹ́ wo ebi á lù ẹ̀ pa wàá gba bí iṣẹ́ ẹ lọ everybody á dàbí ibi àwọn tó gbé wá fún wa yẹn bó ṣe ń practice ẹ̀ náà làwa náà ṣe máa practice ẹ̀ so nǹkan tí mò ń try láti sọ lẹ́ẹ̀kan yẹn pé mi ò búyàn wọn à ń gbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ ṣùgbọ́n mò ń sọ pé kò sí ẹnìkan tó jẹ́ pásítọ̀ kan nílùú tá a wà yẹn tó lè sọ wípé ọlọ́run lòún ṣiṣẹ́ fún bíbélì gan jẹ́ ká mọ̀ jésù gan ó ní ikùn wọn ní ọlọ́run wọn ikùn wọn àti jẹ wọn òun lọ́lọ́run wọn so ẹ lè rí wọn kí nǹkan lọ bá president kan pé ò ṣe dáadáa wọn ò ní rí wọn kan sọ òótọ́ ọ̀rọ̀ rárá torí pé àti jẹ wọn ni òun náà ló jẹ́ kán gbé sàríà lórí because ẹ ṣe máa sọ pé kán ẹni tọ́lọ́run dákẹ́ ẹ bá yé ẹ̀ jẹ́ torí ẹ ní kúrò ń díẹ̀ torí pé ẹ mọ nǹkan tẹ̀ ń rí bẹ̀ so àti àìrí iṣẹ́ àìní nǹkan kan tán fẹ́ ṣe òun ló fà á tán fi gbé kinní yẹn lórí tán fi ń bọ́ tó bá máa bá yé àwọn èèyàn jẹ́ ó yẹ káwọn náà mọ̀ nínú ọpọlọ wọn pé ẹ̀ṣẹ̀ làwọn gbà so definitely ó yẹ kán bí wọ́n tẹ̀ stop ẹ̀ kán try láti lo ọpọlọ common sense láti fi practice religion yẹn so bẹ́ẹ̀ mi nǹkan tẹ̀mí máa sọ nìyẹn mo ní 18 seconds more ẹ ṣe gan ni thank you so much. You are welcome. Mr. Baye ti fẹ́ wọ́n ká padà sórí ọ̀rọ̀ nǹkan márùn-ún tí Muhammadu ṣe fẹ́ yẹn tí ò ṣe fún gbogbo àgbáyé. Ẹ ṣe. Ẹ ń gbọ́ mi ṣe rí ẹ máa wò nísìn tá a bá ní Muhammed ní tó ṣe fèmí ẹ̀yin ẹ lọ wo Mẹ́kà lónìí ẹ wá wo ṣìṣe tiwa ń bí Muhammed ò bá tiẹ̀ fẹ́fọ̀ tiwa Nàìjíríà yìí ǹjẹ́ sáwọn ìlú tiẹ̀ ṣé kò fẹ́fọ̀ wọn? Ìlú tiẹ̀ ìlú tán ti gbé wá fún wa hello ìlú tiẹ̀ tán ti gbé ẹ̀sìn wá fún wa ṣé ebi ń pa wọ́n bó ṣe ń pa wá ìlú tiẹ̀ ǹjẹ́ ṣé wọ́n ṣe ṣìnà báwa ṣe ń ṣe ṣìnà bí ìlú tiẹ̀ ǹjẹ́ ṣe kò sí kọ́ńtì tó ti ṣe ṣìnà. ẹ máa gbọ́ mi bọ̀ títí wọn. ẹ jọ ẹ táìmù bàbá Báyé ti fẹ́ míwà bàbá Báyé ti fẹ́ ẹ jọ nǹkan tí ẹ bá ní ẹ̀rí ẹ má sọ wípé ṣé wọ́n ṣe ṣìnà ṣé wọ́n ṣe kíní pa ẹjọ́ sá ẹ má bínú sá ẹ jẹ́ kí n land ẹ jẹ́ land ṣe rí tẹ́ bá fẹ́ sọ wípé wọn ò ṣe nǹkan báyìí níbi báyìí ẹ má sọ wọn pé ẹ lọ wo pàṣẹ́ntéèjì iye àwọn tó ń ṣe ṣìnà ní ìlú yẹn pẹ̀lú pàṣẹ́ntéèjì àwọn tó ń ṣe ṣìnà ní ìlú Nàìjíríà ìyẹn la máa fi mọ ìlú tí ó ṣe ṣìnà jẹ́ èrè wa ní fọ́kànnà Nàìjíríà kẹ́ máa sọ pé wọ́n ṣe ṣìnà bì kan ẹ ṣe sá. ṣe rí bí wọ́n ṣe wá ń ṣe ń lù tiwọn ẹ lọ wo èèyàn pàṣẹ́ntéèjì tó wà lù wọn tẹbi bóyá ebi tẹbi ń pa àti iye pàṣẹ́ntéèjì èèyàn tó wà Nàìjíríà tẹbi ń pa ẹ wá gbé yẹ̀ wò wípé ṣé Muhammed ṣé bá ṣe ń lù tiwọn yẹn ṣé kò yé táwọn fi síríọ̀sì táwọn fi nílé iṣẹ́ táwọn fi ní gbogbo nǹkan tán nílùú wọn ǹjẹ́ ṣé Muhammed yẹn ṣé kò fẹ́ fọ̀ wọ́n bẹ́ẹ̀ ẹ já wa lọ sí Jerusalem níbẹ̀
ẹ lọ wo Jésù ṣé kò fẹ́ fọ wọn bẹ́ẹ̀ àwọn tí wọ́n ń gbé wá fáwa ń bí. a ní kẹ́ máa lọ sọ́dọ̀ Jésù ẹjọ́ lórí Muhammed part 4 and 5 ọdẹ ẹ̀ka. ẹ jẹ́ kí wọ́n lọ tí wọ́n bá rẹ̀ fi lọ sí ọ̀dà muslim fún wa lọ wá bí tẹ́pá lè fi search anything tí wọ́n bá nídìí stanley tẹ́pá rẹ̀ fún ní ìlú rẹ̀. kẹ́rí àǹfààní làwọn méjèèjì jẹ́ fáwa àmọ́ àǹfààní tá gbé wá fún wa yẹn ṣé bọ́n ṣe ń ṣe ń lù tiwọn ṣé bẹ́ẹ̀ ni wọ́n sì. a ní ìwà márùn gidi tí Muhammadu kọ́ wa tó ìwà márùn gidi tó wù nínú Kùránì. bàbá yìí wọlé lọ wò ó bẹ́ẹ̀ ànílù wọn. níbo ni kìtìlọ́gbọ̀ Muhammed kọ́ kíní kan ó ṣe kíní kan ṣé Muhammed ló mú ẹkọ́nọ́mìkì wá sí Mẹ́kà ni. nínú wàtá ní bá kọ́ mi tó kọ́ mi ẹ mọ̀ bá mi ó ní dọ̀láì. ẹ jọ jẹ́ òkè ẹ ní sùúrù jàre. ẹ bọ̀ gbọ́ mi. ó ní ìyọ́nú Ọlọ́run tó rí òun ń bẹ lára àwọn òbí rẹ méjèèjì ìyọ́nú Ọlọ́run tó rí òun òbí rẹ ni. kánú àrùn bí dẹ̀ ló sọ bẹ́ẹ̀. Al-Qur'ani ayé Al-Qur'ani. a ní ìwà márùn gidi kánú bí kọ́ wa bóyá tẹ́bi padà tó kàn àná bí wàá rí ẹ lọ gbóúnjẹ fún ọ ẹni sùúrù ẹni fún àwọn ẹ̀sánpò bóyá ya Kùránì kan wà o tó wá sọ pé àwọn ẹnìkan wà wọn ọ̀rí lé gbé wà lọ́bìnrin ẹ̀ dálé fún wọn ẹ fún wọn ní oko ẹ fún wọn nílé ẹ fún wọn láṣọ ẹ fún wọn lẹ́wù àwọn kan tá à ń sọ nìyẹn ó ṣe pàtàn bí ó nà ìyàwó ẹ̀ rí àbánà bí ó ṣe kinní kan rí ni mò ń sọ. meanwhile tẹ́ bá fẹ́ mú wà náà bí ẹ má mú ní inú Quran because Quran is a revelation láti ọ̀dọ̀ Ọlọ́run revelation inú àdìsí lè ti máa mú ìwà nọ́bì yẹn ní ìṣesí ànọ́bì. ẹ̀kọ́ mú wá àdìsí kò sí wàhálà kọ́ mú márààrún wá. sẹ́gbẹ̀ẹ́ mi lọ́dọ̀ ti tèmi bì èmi fashion Al-Qur'ani ju àdìsí lọ because àdìsí ẹ̀ mọ́ tó jó kádìsí yàtọ̀. ó yẹ mo jáde náà Al-Qur'ani náà ọ̀n tì yín sí ojú ọ̀nà ẹ̀ tún tira yín padà sínú ìgbẹ́. ẹ lọ wo Súrátù Nìsá ó ní wá kọ̀dọ̀. Súrátù Nìsá kí ló sọ ń bẹ̀. ó ní wá kọ̀dọ̀ rò aláàtàbùdù. kúrò ẹni sòrò ẹ má àwa tẹ wá bá bí asán lórí ju yìí lẹ́yìn náà dẹ mà kúrò kiri. ìbọ̀ wá ìbáyín gbé wá ẹ jẹ́ kálọ̀ mi mọ̀ sọ̀rọ̀ náà ẹ jẹ́ báyìí wá yà tó jẹ́ kápítà tó wà. kúlẹ̀ máa wá títí tí láàrin 10 minutes ẹ̀ tí lè padà wá ọtí gbọ́ àti mọ̀ yẹn tẹ́lẹ̀ ẹ máa wá lọ. ta ló kù tó fẹ́ sọ̀rọ̀ ẹ yẹ máa wá lọ àdúró dé yẹn má wọrí. ó yá Mr. J o. nípa economy Saudi òun ni pé nǹkan tó boost ẹ̀ jù òun ni pilgrimage náà. IG London tó bá ti bí yàrá ìyá ẹ̀ rè tàbí ìyá ẹ̀ rè wọ́n àwọn èèyàn ń kówó lọ síbẹ̀. àkáǹtì ẹ̀ wá olóbùkún ọmọ ọ̀bọ̀n. àwọn èèyàn ń kówó lọ síbẹ̀ a rántí ìgbà kan táwọn ọmọ àràbù wa ń lọ fún hospital ní Nàìjíríà tán wá ń gbà wòsàn kan tó di so àárín nǹkan tó fà á lè ní. kò sí kan tó yẹ kí other country yẹn kí wọ́n rí wa gbá ní Nàìjíríà jù pé bí ẹ̀sìn tí àwa ń ṣe níbí tó jẹ́ ẹ̀sìn àbáláyé wa bí àwọn ìṣẹ̀ṣe tí a ń ṣe níbí tó yẹ pé ọ̀nà tá a gbà ń ṣe tẹ́lẹ̀ jẹ́ ọ̀nà tó le tó ní agbára ju pé ibi kan fún aláwọ̀ òfin òjijì àwọn kan wá pẹ̀lú 419 tó kàn fi gbòòrò wa lójú pé ẹ jẹ́ ká ṣe báyìí tó táwa wò pé ìkan tó jẹ́ ọ̀hún ní Nàìjíríà rẹ̀ ní ìkan tó bá ti jẹ́ ìkan tó máa rọ̀ wá lọ́rùn lásán máa ń dàbá ẹ̀ sí ìkan tó fi wá nẹ̀ pé tẹ́lẹ̀ báyìí àwa gbà pé tí èèyàn bá jáde wípé tó bá kéde pé wọ́n fẹ́ ṣe òwò kan pé ẹ tó bá ti jáde wọn á bá òwò lọ àwọn dẹ̀dídẹ̀ wá nípa pé Jesus Christ o ìrọ̀rùn ló gbédé nífẹ̀ẹ́ ọmọ ẹnìkejì gẹ́gẹ́ bí ara ẹ ìwọ tó bá dẹ̀ ti nífẹ̀ẹ́ ara ẹ ò nílé ọmọ ẹnìkejì lára ìwọ tó lè sáré ládàá Jesus Christ jẹ́ bí wa pé má gbọ́ ẹnìkejì lọ́bẹ ìwọ tó mọ̀ pé tó bá gbọ́ ara ẹ lọ́bẹ ó máa dùn ẹ́ ó dẹ̀ ń sọ fún ẹ pé kó nífẹ̀ẹ́ ọmọ ẹnìkejì gẹ́gẹ́ bí ara ìwọ tó bá dẹ̀ ti nífẹ̀ẹ́ ara ẹ ìwé ìgbọ́n ọmọ ẹnìkejì ẹ lọ́bẹ àwọn nǹkan tí wọ́n kàn fi tàn wá mọ́ra ó jẹ́ kan kéékèèké náà fi tàn wá mọ́ra tó yẹ pé wọ́n fi igba tọwọ́ wa táwọn ò dẹ̀ táwọn kan rò pé tó bá yẹ pé ní politician Nàìjíríà káà pé rí lògùn àbí rí ṣògbó náà fi búra fún àwọn politician wa ní Nàìjíríà ní bó ṣe rí àwọn Nàìjíríà ò lè ẹ́ bá rí bó ṣe rí ìlú Saudi ń sìn wọ́n ti ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn. fáwọn politician wa
tó bá fẹ́ búra fáwọn politician wá sí wọn ni wọ́n mú Bible wọn mú Quran tí wọ́n bá dẹ̀ ní kàn wò white paper lásán náà kàn gbé sí ọwọ́ wọn kò síwèé fún ìṣẹ̀ṣe wọ́n á gbé rílògùn jáde fún wa ni àbí kàn gbé àdá síbẹ̀ kàn ní kàn fi búra fún ẹ̀rù kan máa bà wọ́n torí gbogbo wa ló mọ lámọ iṣẹ́ Ògún ò lẹ́rọ̀ tí Ògún bá kàn tẹ máa sọ fún mi pé wọ́n fún Ògún lẹ́rọ̀ Ògún lápàdà pa ènìyàn wọ́n kàn lè rólé ẹni ẹ lè sọ ọjọ́ kú ẹ̀ síwájú ni bílífù àwa èèyàn dúdú ni a wò pé ní kìrìsìtẹ́nì ìdáríjì wà ní kìrìsìtẹ́nìtì pé tó bá ṣe Ọlọ́run o wọn kìrìsìtẹ́nì jẹ́ oyé wa pé tó bá ti ṣe Ọlọ́run ìdáríjì fún ẹ̀ṣẹ̀ wà ìdáríjì èyí ẹ̀ṣẹ̀ ló fà á tí gbogbo wa fi sá sínú ẹ̀ kì í ṣe pé bóyá anything kò sí kankan tó special àwọn nǹkan kéékèèké tó ń fi tàn wá jẹ nìyẹn àti kìrìsìtẹ́nì o àti mùsùlùmí o gbogbo wọn kàn wá ni bọ̀ tẹ́ bá tún ká wò ó ní nǹkan tó yẹ kí mùsùlùmí tẹ́ bá wà wò ó ní Nàìjíríà sí bá tẹ́ bá wo ibi tí mùsùlùmí ti relevant jù ilẹ̀ Haúsá nítorí fún kí tẹ́ bá wo ìwà wọn yàtọ̀ sí àwọn tó gbé wá torí ìwà líle ní ìmọ̀lé ìkan líle ní mùsùlùmí ṣe tó yàtọ̀ sí ti kìrìsìtẹ́nì different ẹni àti kìrìsìtẹ́nì o àti mùsùlùmí o story la gbọ́ ìkan tó confam tó ṣojú àlà àwọn ọ̀rọ̀ Ògún Ṣàngó Ọya lẹ́nu kọ̀ọ̀kan lè sọ bó ṣojú ìkan tó ṣẹlẹ̀ ní Bible ta ló wà bẹ̀ kò sí náà story náà ní gbogbo àká àmọ́ àwọn wò pé eléyìí pè wá but ìkan tó bá ti ní bìlífù náà tó ti gbàgbọ́ nú ẹ̀ òun ló máa mẹ́ lára dání ìkan tó bá ti ní bìlífù nú ẹ̀ lọ́dọ̀ mi ìkan tí máa ní gbàgbọ́ nínú ẹ̀ ló máa ṣiṣẹ́ fún mi tí máa ní gbàgbọ́ nínú Ògún ló máa ṣiṣẹ́ fún mi ló máa fẹ́bọ̀ mi tó bá ní gbàgbọ́ ní Jésù Kristi òun ló máa fẹ́bọ̀ mi tó bá ní gbàgbọ́ nínú ànábì òun náà ló máa fẹ́bọ̀ ọ̀wọ́ tó ń sin ànábì ẹ má jẹ́ ká wulẹ̀ máa ikó tàwa rọ́ǹgì pé ànábì ló ń ṣe kíní kan irọ́ ò ẹlẹ́ra abítẹ́mi ní ànábì torí tẹ bá rò náà àwọn ní ànábì fàdà yọ wọ́n fi dàrá ànábì ni ṣé wọ́n ní kí wọ́n máa pa wá ní. ebi according to nígbà tí kìrìsìtẹ́nì wá sí ìlú Nàìjíríà Ifá kọ́nà náà fi wò ni Ifá kọ́nà náà fi gbà náà pé ẹ̀sìn yóò máa mọ́ ọ̀làjú dé ọ̀làjú yẹn ló padà fi ìyà ń jẹ wá Nàìjíríà ṣé àwọn kìrìsìtẹ́nì tó wá kó wa lẹ́rú àwọn mùsùlùmí tó wá kó wa lẹ́rú ẹ̀ ṣẹ́rú náà fi kó wa ní wọ́n kó gbogbo alẹ́rú ni náà ẹ má jẹ́ ká máa tọ́ra wá jẹ́ ọ̀làjú ni kìrìsìtẹ́nì gbé wá ọ̀làjú tí kìrìsìtẹ́nì yẹn gbé wá òun ló hẹ̀pù muslim ṣé kìrìsìtẹ́nì ló gbé ìwé wọ Nàìjíríà náà ló ṣe jù kankan. táìmù yẹn ti pé Mr. Agbala Yanu ẹ ń disturb wa ẹ bá wa mute. Sorry. so kìrìsìtẹ́nì gbé. a ní táìmù yẹn ti pé. báyìí ti fẹ́ ṣe ti rí sùrà Kùránì yẹn jàre. mò ń bọ̀ wá. ẹ ṣe ń bọ̀ wá èèyàn lè tẹ ìsirala ẹ bá ti sá lọ nígbà tí yín máa jà ẹ bá ti sá lọ in fact máa wà dírẹ́sì yẹn kan kò sí wàhálà ẹni tó láǹfààní àti sọ̀rọ̀ báyìí ta ló fẹ́ fi ọ̀rọ̀ kún ọ̀rọ̀. ẹ̀fọ́ náà lọ́rọ̀ sọ ẹjọ́. o lè kú ní láre tí bá láre bóyá láre sọ̀rọ̀ ọmọ àlèrè láre MC mo fẹ́ ti láre sí. ètò èmi kan máa sọ bí ni pé ṣé rí àwọn mùsùlùmí àwọn brothers wa Yorùbá ló jẹ́ kò síbi tá a máa fi everybody sí àwọn tí kristẹni náà kò síbi tá a máa fi wọ́n sí anybody ò bá jẹ́ free thinker ikọ̀ kan wà tó so gbogbo wa pọ̀ ìyẹn lèmi máa ń fẹ́ kí àwọn mùsùlùmí àtàwọn kristẹni àtàwọn oníṣẹ̀ṣe kí everybody máa kọ́kọ́ máa ní lọ́kàn náà pé tí gbogbo ẹ bá dàrú lọ tó bá dàrú bọ̀ ilé làfàbọ̀ sinmi oko àbálẹ̀ ẹ máa ń sọ ilé làbọ̀ àìsinmi oko ó ti yé yín tó àfa kìrìsìtẹ́nì ẹ jẹ́ ká máa kí gbogbo amúra wa lọ́sùn kan ibẹ̀ lọ́ ti ń gbà wọlé sí wa láàárín ibẹ̀ gangan lọ́ ti ń wọlé sí wa lára wọ́n ti wò lọ́dún pa àwọn pípẹ́ àárín wọn ò tó ó yá ẹ jẹ́ ká divide wọn kọ́ lè ṣubú because together we stand divided we fall
so strategy táwọn mùsùlùmí lò nìyẹn ibi tó ti mẹ́sìn yẹn wá strategy táwọn kìrìsìtẹ́nì náà lò nìyẹn gbogbo wọn kàn ṣe bí ẹ pé wọ́n da wọn náìsì sí wa gangan o wọn náìsì gbogbo wọn lọ ní ìran wọn so ìran tiwa gangan ní kókó which is Yorùbá ilẹ̀ Yorùbá kò tó jíire ẹ má yẹ ká fira wálẹ̀ ẹ má yẹ ká máa sọ fún wa pé nu súrátù kan ànábì ní ká mọ́kó wálẹ̀ kọ́ ge ká mórí wálẹ̀ kọ́ ge wọn ní kọ́ lọ gé ìran tiwọn lórí o ìran tiwa ni kọ́ máa gé lórí ẹ sọ ẹ̀yin bọ̀dá mi ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ń bí ẹ jọ mo fọlọ́ǹbẹ ògbóyin o ẹ má yẹ ká fira wálẹ̀ o ẹ má yẹ ká pípì máa brainwash wa o ẹ jẹ́ ká múra wa lóṣù kan ká máa dúró tira wa ká lè délẹ̀ lérí kí ìlú wa lè ga ìtẹ́mi fẹ́ contribute sí nìyẹn ó ti yẹ ẹyin ojú òní tí ó gbó wa. brother Larry nǹkan tẹ́ sọ yẹn kó tó lè work ìlú gbọ́dọ̀ dára ṣe rí kí ní àwọn people ìfẹ́ jẹ tí wọn bá máa support àwọn náà gbọ́n wọ́n mọ̀ pé ibi àti jẹ ló sún wọn débẹ̀ kí ni wọ́n fẹ́ jẹ ṣẹ́yìn lè suggest pé kí ni wọ́n fẹ́ jẹ wọ́n máa fèsì yẹn sílẹ̀. ìta wa ń sọ náà nìyẹn pé fake lọ gbé dání nìyẹn tó wáyé pé nítorí oúnjẹ ló lé wọn débẹ̀ nìyẹn náà. nǹkan tó simple business ni. so why must it why ti religion ṣe máa jẹ business. ṣé wọ́n torí Ọlọ́run ṣé wọ́n torí ọ̀run tó ń pariwo yẹn gan ṣé wọ́n torí ẹ̀ ṣe ni ṣé ẹni tó bá ń torí ọ̀run Ọlọ́run ṣe nǹkan ṣe bá níwà tó dáa tó dára ṣebí kò ní sọ pé kán lọ gé kò ní sọ pé kán lọ pa ẹni tọ́lọ́run dá kò ní sọ pé kán lọ gé ọwọ́ ẹni tọ́lọ́run dá kò ní sọ pé kán lọ jà fún Ọlọ́run because Ọlọ́run lágbára láti jà fúnra ẹ̀ kò ní sọ pé kán pa ẹnìkan torí pé wọ́n bú ẹnìkan èmi sọ fún yín pé kìrìsìtẹ́nì ìbá ti dáa jù tí wọ́n bá máa fi tan àwọn èèyàn jẹ pé wọ́n ṣe mírèkù àìmọye mírèkù tèmi ti witness tèmi gan ti rí àwọn tó bá wọn organize ẹ̀ tán dẹ̀ but ẹ̀rí ọkàn wọn ó ti lọ tán bá ti lè gbá microphone yẹn mú tán ti bẹ̀rẹ̀ sí ní tó para papapapa ṣe elebekebekebe táwọn èèyàn dẹ̀ ti ń fall fún trick yẹn then kíní yẹn máa pa èrè ọkàn wọn díẹ̀ owó yẹn nìkan ló kù ṣe rí wọ́n sọ Yorùbá máa ń sọ nǹkan kan wá ní ilé sanmi dùn joyè lọ ṣe rí ngbà míì ilé sanmi dùn joyè lóòótọ́ o Yorùbá ti sọ tán ṣùgbọ́n ngbà míì oyè tí wọ́n á dùn ju ilé sanmi òun ló fà á táwọn kan fi máa fi ọlá gbogbo owó tán ní agbára tán ní sílẹ̀ tán máa wá ipò kiri because wọ́n ti mọ̀ wípé ipò tán wà yẹn kò sí gbogbo sọ 100 lójúmọ́ gẹ́gẹ́ bí president ìlú ló máa sanwó ẹ̀ wọ́n ní ilé ọba tó jó ẹwà ló bùkún ó mì pé ìlú náà ló máa dá owó tó fi máa kọ́ ilé ọba yẹn padà ìlú ló máa tọ́jú ẹ bó bá sìkì owó ìlú ló fi máa káàkiri òun ló fi máa then agbára tó wá wà ipò tún dáa tó máa tún wárí fún ẹ so òun ló fà á náà tó fẹ́ àwọn tó sọ àwọn pásítọ̀ yẹn di nǹkan tó wà yẹn. ẹ jọ̀ọ́ ẹ má bínú bodyguard wà fún wọn. ìkọ̀kan rú mi lójú sí ẹjọ́ sá ẹjọ́ ìkọ̀kan rú mi lójú sí ẹjọ́. ok brother mi. àwa Yorùbá ara wa aláwa lórí platform yìí tá à ń jà tá à ń bára wa ń pò lórí ẹ̀sìn ẹ ní sùúrù o kẹ́ bá mi fòye gbọ́rọ̀ mi o ẹjọ́ nínú Nàìjíríà wa yẹn ṣe mọ̀ pé tabanika kọ̀ wo ní region to region mẹ́ta ni which is àwọn Haúsá Igbo which is south east south west pẹ̀lú gbogbo north ẹjọ́ tó bá wá jẹ́ pé àwọn Igbo àbáwọn Haúsá ló máa ń bá wa ń fà tàdéjọ́ ọmọ Yorùbá ẹjọ́ Ibo la máa kọrí sí àwọn máa bá Yorùbá fà àti wọn máa ṣe religion àti wọn máa bára wa fà because kò tí ì yé èmi Yorùbá kan náà la gbogbo àjọ wa ó yẹ kí wọ́n fìmọ̀ sí ká fìmọ̀ ṣọ̀kan ni ká má gbẹ́sìn yẹn ká má gbé lólórí ká má yẹ kẹ́sìn ya gbogbo wa but àwọn àwa ronú mọ́ ìwé ló tún bá wa ń ronú ìyẹn lèmi fi dúró ti MC ìyẹn mo fi dúró ti humanity náà. Very good. Ṣé rí brother Larry nǹkan tẹ̀mí rí bẹ́ẹ̀. ìyẹn ló wá jẹ́ kẹ́mi finally ọmọ sẹ̀lẹ̀ ló ń bá yín sọ̀rọ̀ tó bínú sínú ẹ̀sìn sẹ̀lẹ̀ o ìyẹn ló wá jẹ́ kẹ́mi wá dá dúró pé ọmọ gbogbo everybody mú gùn everybody èmi wá dífẹ́ wọ́n rí pé èmi wá dúró lórí pé kí ló ti ń pè wọ́n wá dúró lórí pé èmi máa choose kí ló ti ń porúkọ ẹ̀ free thinking báwo lọ èèyàn kan ṣe wá ronú fún mi ṣé mi kò lè ru ọpọlọ mi kí n gbé lẹ̀ ni wọ́n ní láti ronú fún mi ni àbíyàn kan ní láti kọ̀wé kan fún mi ni èmi fúnra mi ti bá yàgbẹ́ mo mọ̀ pé ọmọ Ọlátòrèwájú ọmọdé ń bomi kí n fi nù òdì mi because mo ti practice ẹ̀ rí mo fọ́nà òwe òyìnbó mo ní kó pè mí. Láàdì ẹ má parọ́ ewé lẹ máa ń lo ewé. ẹni sùúrù bàbá mi Mr. Aṣíwájú ẹni sùúrù ó níbi tí mo fẹ́ sọ ó ní nǹkan tí mo fẹ́ sọ mo mú tíṣù mo dẹ̀ fi nù dí níbi iṣẹ́ mi mo dẹ̀ pé ọmọdé tiẹ̀ ṣe ti gbòòrò
gbogbo òdìmí dẹ̀ ṣe mẹ̀dẹ̀mẹ̀dẹ̀ mo gba kíni gbogbo rọ́bìṣì iná mo dẹ̀ ra bọ́ sínú tọ́ílẹ̀tì ìlú òyìnbó mo wà mo kọ̀ ra gbá bí kíní bíi kíní cold drink báyìí mo rọ mi sí mo fọ́ gbogbo fúrọ̀ mi ó mọ́ ṣáká ibẹ̀ mo ti respect Yorùbá ibi tí mo ti respect ilẹ̀ Yorùbá mo ti respect àwọn bàbá wa nìyẹn pé no wọ́n ní làákàyè from the get going in life wọ́n ní làákàyè àwọn pípì kọ̀ wá chance wọn pẹ̀lú bọ́n pẹ̀lú gbogbo ẹni veto power lọ́lò fún wa ó ti yé yín inú ẹ̀wò kéèyàn mú tíṣù kó fi nùdí kó wá fún mi nùdí kó wò yàtọ̀ ẹ̀ náà ẹ̀wá náà bàbá wo ní làákàyè wọn náà gbé báìbù kan wá gbé kùrán kan wá ẹ jẹ́ ká fúnra wá ń brain jàre. ẹ wo broda Larry sẹ́rí ẹ wà ní situation kan mo ń bọ̀ sá humanity ẹ wà ní situation kan tẹ́ ẹ fi lè gbára yín gẹ́gẹ́ bí free thinker ni sẹ́rí tẹ́ bá wà ní situation Nigerians common Nigerian ẹni rí àìsàn tó máa gbé yín lọ hospital tẹ́ ẹ̀ kọ́kọ́ ní fífi rówó then ẹni tó fẹ́ kú sí i tí gbogbo wàhálà ti dé sí lọ́rùn àwọn tó máa gba àwọn ẹlẹ́sìn yẹn ló máa kọ́kọ́ gba jù wọ́n á kọ́kọ́ ní àwọn katira fún even mo rántí ìgbà tí Buhari tó sick wọ́n ní wọ́n lọ ń katira wọ́n ṣe kinní kan àwọn yẹn wà ń bẹ̀ tán gba owó rẹpẹtẹtẹ gidi tí ó dẹ̀ hàn sí gbogbo ọmọ Nàìjíríà wípé wọ́n ṣe àdúrà fún ẹnìyẹn kó padà wá àdúrà yẹn kọ́ because ọlọ́run àwọn tó tọ́jú ẹ̀ ní abroad tó lọ àwọn yẹn ló ń ṣiṣẹ́ ṣe rí ẹ wà ní abroad tẹ́ ti lè rí ìwòsàn tẹ́ bá wà lọ tẹ́ bá jẹ́ common ọmọ Nàìjíríà ìyá ọlọ́jà àwọn tẹ́ kò sẹ́ni tó fẹ́ filé ayé sílẹ̀ kò sẹ́ni tó fẹ́ kú tó fẹ́ lọ tẹ́ bá ní owó lọ́wọ́ tó ń bá sọ fún yín pé kẹ́ lọ bá máàmù kan ẹ lọ kówó fún òun náà gbà lọ́wọ́ yín á lòun ṣàdúrà tẹ́ bá ní kan because hospital ò ní ṣiṣẹ́ tiẹ̀ kò sóná kò sómi kò sí kankan tí àwọn kírísítẹ́nì náà kírísítẹ́nì lèmi but mi ò ń fọ́ lójú kò bible kó mi níyè lọ mo love Jésù because mo gbogbo nǹkan tí mo tẹ̀lé nípa ẹ̀ ó please mi ni tó bá yẹ pé ó ní kí n pààyàn mi ní tẹ̀lé ṣùgbọ́n ẹ jẹ́ kí n wá sọ fún yín tẹ́ bá bọ́ sọ́wọ́ wọn pásítọ̀ yẹn wọ́n á ní kẹ́ lọ mówó wá wọ́n lè ní pé ẹ̀ kí ń sàn dá mẹ́wàá èmi náà mo lè trick yín mo lè rẹ́rìn pé broda Larry olúwa ń ṣe rere bíi ìtàtijọ́ àwálà ò sí bábá bíi ìtàtijọ́ mọ́ ǹjẹ́ yín sàn dá mẹ́wàá yín ẹ̀ sọ owó ọwọ́ yín yẹn máa gbà tán kẹ́mi yín tó lọ because ó ti mọ̀ pé ẹni òun lè ṣe nǹkan kan fún ṣùgbọ́n á gba gbogbo owó ọwọ́ ẹ̀ ẹni yẹn á padà wá lọ kò dẹ̀ sẹ́ni tó wá sáyé tí ò ní lọ ó yẹ ká kọ́kọ́ mọ̀